Alase ni mí, Ire ńkọ́. Ẹ̀yin fans mi, ẹ jẹ́ kí n kọ́ yín bẹ́ ṣe lè mọ̀ bí ẹyin tẹ́ bá rà tó bá ti bàjẹ́ àbí kò bàjẹ́ ni. Ẹ bu omi tó mọ́ sínú glass cup tó transparent. Bẹ́ẹ̀ ni o, emphasis on èyí tó transparent tí ẹ lè rí dáadáa. Ẹ ju ẹyin sínú ẹ̀. Tí ẹyin náà bá dúró gidigbi sínú ẹ̀ bí èyí tẹ́ ń wò lójú ìròyìn, èyí túmọ̀ sí pé ẹyin yẹn ò ní pẹ́ bàjẹ́ o. Please consume ASAP, ìyẹn as soon as possible. Tí ẹ bá ju ẹyin sínú ẹ̀, tí ẹyin náà bá fẹ̀gbẹ́ lélẹ̀ dáadáa, ìyẹn ni pé ó sùn gbalaja sínú glass cup yẹn. Èyí ni pé ẹyin yín ó fresh pa, kò sí àmúlùmálà kankan nínú ẹ̀. Ṣùgbọ́n tí ẹ bá fi ẹyin sínú glass cup tí ó bá léfò, èyí tí àwọn olóyìnbó ń pè ní pé ó float, èyí túmọ̀ sí pé ẹyin yẹn ó ti ṣe kíni, ó ti bàjẹ́. Ẹ jẹ́ kí n recap fún yín. Ẹyin tí ó bá sùn gbalaja sínú omi, ìyẹn ni pé ẹyin tí ó da nìyẹn, tó fresh dáadáa. Èyí tó bá dúró gidigbi sílẹ̀, ìyẹn sọ fún yín pé ẹ tètè dín mi ní dídín o, àbí kẹ́ tètè bọ̀ mí ní bíbọ̀ kí n kẹ́ jẹ́, kí má bàa bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Tẹ́ wá rí èyí tí ó bá léfò tẹ́ ń wò lójú ìròyìn, èyí túmọ̀ sí pé please ẹ má ṣe jẹ mí rárá o, ẹ má ṣe jẹ mí rárá o. No amount of pressing. Ẹ ṣáà bí mo ṣe ń press tèmi tó ṣẹ̀ṣẹ̀ ń léfò náà ni. Please run away from it. Mo lérò pé ẹ like tips tí mo mú wá fún yín lórí kẹ́ bá lè mọ bí ẹ ṣe ń dá ẹyin tó da àti èyí tí ò da mọ̀. Ire o lọ́jọ́ gbogbo.